àṣé òtítọ́ ni kò sóhun tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe àtọ̀ sí pé ọkùnrin lè tọ̀ sígò láì dànù obìnrin ò lè dágò tọ̀ sí láì dànù. Obìnrin mà fipá gbàbọn lọ́wọ́ àwọn ajínigbé nípínlẹ̀ Kwara lónìí òde yìí. Ó gbàbọn lọ́wọ́ aṣíwájú ajínigbé o. Fúlàní ajínigbé bòròró àwọn Fúlàní bá palẹ̀ ẹrù wọn mọ́ ó dìlú Ọ̀yọ́. Òkúta táwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ ó di pàtàkì igunlé. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú déédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. According to the time tí n bá bá yín lórí àkókò yìí. Mo sì kí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pátápátá pé ẹ máa kó àlejò kíni, ẹ kó àlejò àwọn Fúlàní bòròró tí wọ́n ti ya bìbà sílùú Ọ̀yọ́. Gbogbo àwọn Fúlàní bòròró tí wọ́n lé ní ìpínlẹ̀ Kwara ní odi Babalá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn ti padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí, pàápàá jùlọ nílùú Ọ̀yọ́ àtàgbègbè ẹ̀. Ẹ gbọ́ ọmọ Yorùbá, ẹ̀rí ń bẹ lórí ètò, ẹ máa wo àwọn fídíò yìí, ẹ dákun bẹ́ẹ̀ bá ṣe ń wò ó ẹ máa bá mi share, ẹ farabalẹ̀ wò wọ́n. Pẹ̀lú ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àti ẹ̀rí tó dájú pé ẹ̀rí máa jẹ́ mi ìṣó pé kété tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ti rìnrìn àjò ẹ̀ parí nípínlẹ̀ Òkè Ògùn ní ìwòyí ìjẹta, fẹ̀rẹ̀ tílẹ̀ máa mọ́ láàrin àná sí àkókò tá à ń sọ̀rọ̀ yìí, àwọn Fúlàní ti dé, àwọn ojú ti tún ti wọ̀lú pẹ̀lú màálù wọn, torí gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́ tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé wọ́n ti sọ fún wọn pé bó ṣe rìn ní kò ní padà wábẹ̀ mọ́. Eléyìí ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wọ́n sọ fún wọn, wọ́n ní allegation ni allege ni wípé àáwọ̀ wà láàrin olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti àwọn Ọ̀yọ́. Fún díẹ̀ yìí tó bá di pẹ́ǹtùká kò ní dá wọn lóhùn, léyìí táwa sọ pé rárá o kò rí bẹ́ẹ̀, àmọ́ ṣáwa lè lọ bá Fúlàní ká máa ṣàlàyé eléyìí. Ìdí rèé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn ará bíi fi wá pé kókè ẹ ti lé wa nípínlẹ̀ Kwara. Ara wo làwọn tó wà nípínlẹ̀ Kwara dá? Àkọ́kọ́ wọ́n ránṣẹ́ sí olóyè Sunday Adéyẹmọ. Olóyè ní àwọn rìnrìn àjò ṣùgbọ́n wọ́n rán àwọn èèyàn síbẹ̀. Tẹ́ ẹ̀ bá gbàgbé ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn a sọ lórí ìkànnì yìí bí wọ́n ṣe ránṣẹ́ sí olóyè Sunday tó sì gbé àwọn ìgbìmọ̀ dìde tó gbé àwọn èèyàn tó fi wọ́n ránṣẹ́ sọ́hùn wípé ọ̀yá Kwara ilẹ̀ Yorùbá ni, àwọn ìlú tí àwọn Fúlàní sì ń takò tí wọ́n ń gbà ilẹ̀ Yorùbá ni wọ́n ń gbà. Bẹ́ẹ̀ ni ẹ lọ gbé ìgbésẹ̀ báyìí, ẹ ṣe báyìí, làwọn ará bí ìbáwò pétò níbo la tún fẹ́ sá sí báyìí. Ọba ìlú Ọ̀yọ́ kábíyèsí ọba Ọwọ́adé ẹ mà kó àlejò bó láti ṣe léyìí sí. Ẹ wò ó, ẹ má jẹun gbà yín lásìkò, ẹ kọ́kọ́ bá wo fídíò eléyìí, ẹ wo bí wọ́n ṣe kóra wọn ní méjì mẹ́ta márùn-ún tí wọ́n ń lọ. Bẹ́ẹ̀ bá ti kó ń bẹ́ẹ̀ ń tún gbé yín lọ síbi òmíì, ń wá gbé yín tààràtà lọ sí ọ̀dọ̀ ìdí tí àwọn èèyàn yìí fi ṣírò, ìyẹn ni pé ìdí tí wọ́n fi kú níbi tí wọ́n wà tí wọ́n ní tò ìlú Ọ̀yọ́ lókun tí àwọn fẹ́ lọ tẹ̀dó sí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní gbogbo ilẹ̀ Yorùbá èmi a máa sọ fún yín pé lẹ́yìn Kwara, Òkè Ògùn, Ọ̀yọ́ ni Fúlàní tún pọ̀ sí. Bẹ́ẹ̀ ni ọ̀yá ẹ ti ẹ̀ kọ́kọ́ wo fídíò yìí kí n má gbà yín lásìkò. Òun rèé. Ẹ rí àwọn rèé, àwọn ọmọ ogun wọn nìyẹn bí wọ́n ṣe ṣínra ogun. Níbo ni wọ́n ń lọ? Ó dìlú Ọ̀yọ́ tààràtà. Ẹ mọ̀ pé Fúlàní fẹ́ràn wàhálà. Tẹ́ ẹ bá déwájú ẹ bá Fúlàní màálù wọn pàdé bí wọ́n ṣe pọ̀ tó bí bàbá ìṣúà. Ẹ wò wọ́n pẹ̀lú àwọn ọmọ ogun wọn lọ́wọ́ ni. Ní kété tí àwọn ará Kwara
àtàgbègbè ẹ̀ dìde ogun. Fúlàní ẹ̀rí màálù wọn lẹ rí yìí níbo ló dà, ó dìlú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ bá kéè sádùúgbò yìí, agbègbè kan nílùú Ọ̀yọ́ gangan òun ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ọmọ Yorùbá ẹ bá sọ fún àwọn ọmọ Ọ̀yọ́ àti kábíyèsí tó wà ń bẹ̀ àtàgbègbè wọn, ẹ múra o, wọ́n ti dé. Torí pé àwọn tí wọ́n lọ bá lọ́hùn-ún àwọn náà ti ṣíjú sí wọn. Kí làwa náà wá fẹ́ ṣe? Ṣáà ní dìde báyìí? Lóòótọ́ làwọn kan ti ń polóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Àwa náà ń bá wọn pé bàbá ẹ dìde o, torí wípé tó bá délẹ̀ tán yọ tabalé yọ tabako. Ẹ rí àwọn màálù rèé, ìlú wo ni màálù rú eléyìí fẹ́ wọ̀ tí ò ní dùn. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ ṣé tẹ̀ ń wò wá. Ẹ ti rí, ẹ káàbọ̀ padà. Wọ́n gbéra wọn méjì mẹ́ta, níbo lẹ rò pé wọ́n ń lọ? Ìlú Ọ̀yọ́ ni wọ́n ń lọ. Ẹ gbọ́ gbogbo ẹ̀ lópin ètò. Bẹ́ẹ̀ ni ìdí rèé tí wọ́n fi kóra wọn méjì mẹ́ta. Àwọn tó kó màálù, ẹ sì rí màálù náà. Ẹ gbọ́, ẹ rí màálù wọn. Ọ̀yá bí wọ́n ṣe dá màálù rèé, àti wípé kí nìdí tí àwọn ará bí yìí tí wọ́n fi pinnu pé tó ilé Ọ̀yọ́ la padà sí. Ẹ má gbàgbé gbogbo ọmọ Yorùbá, ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ni wàhálà ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Àwọn ló ní sẹ́ríkì tó lágbára jù ní gbogbo ilẹ̀ Yorùbá nígbà kan rí, léyìí tó jẹ́ pé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lọ́lọ́run lò láti túran Yorùbá lẹ̀. Síbẹ̀síbẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ẹni tó lẹ́nu jù nínú àwọn sẹ́ríkì wọn ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló wà. Mo ṣe fàsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀yọ́, Òkè Ògùn, Ìbàràpá lápapọ̀ pé ẹ má jáfara o, ẹ má wararo o, ẹ sì má súnra kì, torí wọ́n ti dé. Kí wá ló lé wọn kúrò nípínlẹ̀ Kwara? Ẹ wo bí, ẹ má jẹ́ tàn yín, nígbà tí àwọn obìnrin tí wọn ò káwọ́ gbéra, tí wọn ò sọ pé kí ló kàn wọ́n bẹ̀, ẹbí tí wọ́n bá lé wa lù ká máa lọ ìgboro, tí wọ́n jáde pẹ̀lú ìhòhò, ta ni wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀? Ẹ má jẹ́ tàn yín, eléyìí ti kọjá ọ̀rọ̀ ẹ̀sìn. Ó ti kọjá pé ẹ̀sìn kan mò ń sìn, ó ti dójú ẹ̀. Èṣù láàlú ògiri ọ̀pọ̀, ẹ̀bọ̀ra burúkú tí jẹ́ látọ̀ ọ̀pá, ẹlẹ́kún sunkún, ráńdóyè ń sùnjẹ̀. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Òun rèé, ẹ wò ó bó ṣe ṣẹlẹ̀ gan pa. Ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé. Ẹ wo tó táwọn obìnrin pa fún Fúlàní. Kọ́ ọ lọ́bọ̀. Programu ni. Kọ́ ọ lọ́bọ̀. Programu ni. Àwọn ọmọ sọ́dún pè á o. Àtọ́nílé àtàlejò. Gbogbo ẹ̀dá tàbí inú obìnrin náà ká bẹ́ẹ̀ jáde. Àlejò lónílé tó ń gbàgbọ́ nínú ìsọyúsì láti rí wọn fọ́ mọ́ tú. Ìyáwó ọmọ obìnrin oṣù bá yẹ kí wọ́n ṣe. Ètò náà ló ògiri òpó nínú orí ìtàkùn yọ. Mo wá àbọ̀lé kúkú káyọ̀ wọlé sí jẹ. Àwọn ọmọdé rẹ̀ ó lè jẹ. Mo dìde. Gbogbo ẹ̀dá ènìyàn ó bẹ nínú aginjù ni ó bẹ ládùúgbò ó bẹ nílé ni. Tó ń gbàgbọ́dẹ̀ nínú ìsọ̀rùsí. Kò dìde kó fi àgọ́ ara kó fi ṣe ibùgbé. Gbogbo ẹ̀dá tó jẹ́ olóòpá nínú ìsọ̀rùsí. Gbogbo àwọn tó jẹ́
bínú obìnrin náà ká bẹ̀bẹ̀ jáde. Àlejò lónílé tó ń gbàgbọ́ nínú ìsọyúsì láti rí wọn fọ́mọ tú. Ìyáwó ọkọ̀ obìnrin òsì bá yẹ. Èsì náà ló ògiri òpó nínú orí kàkíọ́. Ẹ káàbọ̀ padà. Ṣé bẹ́ẹ̀ ti rí? Àbẹ́ ẹ̀ tí ì gbọ́? Ẹ wo àrà táwọn obìnrin dá. Níbẹ̀ lẹ́lòmíì tí ò ti lè já ọkùnrin mi ò lè jáde ńlé. Bí wọ́n bá sì sọ̀rọ̀ wípé olóyè Sunday Adéyẹmọ yóò ṣe gbá yóò ṣàwo, òun ní ọ̀jẹ̀ kankan tí ó jẹ́ ẹlẹ́ṣọ̀ọ́ ẹnu ń já wáyà. Níbẹ̀ láti rí ọba mi tí ń sọ pé Sunday báwo kí n Sunday wá lè ṣe. Ọba tá à ń wí yìí tí wọ́n bá fẹ́ jí gbé nígbà tílẹ̀ tó mọ́ yìí wọ́n ti palẹ̀ mọ́. Àwọn obìnrin ló fìdí gbàbọn lọ́wọ́ àwọn Fúlàní báyìí tí wọ́n lé wọn láì tẹ̀sẹ̀ wọn ọ̀kanlẹ̀ ni wọ́n wá dẹni tí ń sá kílò ìjálàjìgolo káàkiri ìlú. Ta ni wọ́n ń wá, ta ni ń wá wọn, níbo gan-an ni wọ́n ń lọ. Aláàfin tìlú Ọ̀yọ́, gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pátápátá mò ń fàsìkò yìí sọ fún yín pé ẹ jáwọ́ di ọ̀tẹ̀. Àwọn Fúlàní ti dé wá bá yín lálejò. Ẹ gbọ́ nǹkan tẹ́nìkan sọ nínú fídíò tí wọ́n ń ta màálùú wípé wọ́n kó lọ. Níbo ni wọ́n lọ? Ìlú Ọ̀yọ́ ni wọ́n wá o, bẹ́ẹ̀ bá mọ̀. Ìlú Ọ̀yọ́ ni wọ́n wá. Ká tó ṣètò yìí àwa ti pe àwọn kan nílùú Ọ̀yọ́, wọ́n ní lóòótọ́ ni pé màálùú kan ń ṣàdédé wọlé. Ẹ má bínú. A sì mọ̀ pé kò sídìí méjì tí wọ́n bá ti ń wọlé, torí pé gbogbo ọba tó fẹ́ wà nípínlẹ̀ Òkè Ògùn ni wọ́n ní Fúlàní nínú ìjọba wọn. Bẹ́ẹ̀ni, ọba ìlú kan tí mo ti ẹ̀fọ́ kọbù láṣìírí, olóyè Sunday Adéyẹmọ dọ́dọ̀ wọn níwòyí ìjẹta. Wọ́n fọba ẹnìkan jẹ́ oyè nílùú tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó jẹ́ Fúlàní, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́nétọ̀ tó jẹ́ Fúlàní ló wà ń bẹ̀. Lóòótọ́ a gbọ́ pé inú kábíyèsí yóò dùn sí, ṣùgbọ́n àwọn alágbára ilẹ̀ Yorùbá kan wọ́n fọwọ́ sí, tí wọ́n jẹ́ pé wọ́n pe kábíyèsí yìí pé tó bá ti mọ̀ pé ọ̀fọwọ́ sẹ́ni yìí a jẹ́ pé wọ́n ní ó kó lórí yè. Kí kábíyèsí tó ṣẹ̀ṣẹ̀ wá dákẹ́ jẹ́ kó máa wò ìdí àti túmọ̀ rí nígbà tó lóye sọ pé òun ń bọ̀, tó ní ọ̀yá máa bọ̀. Gbogbo ìgbà tó lóye Sunday Adéyẹmọ lò ní àgbègbè yìí kẹ́kẹ́ pamọ́ àròkọ àwọn Fúlàní lẹ́nu ni. Ẹ gbọ́, àmọ́ kété tó ti kú o, wọn ò yà sí sẹ́yìn o, wọn ò gbà Bàràpá lọ o. Ìlú Ọ̀yọ́, kábíyèsí Aláàfin Ọ̀yọ́, òun ni wọ́n wá kí lálejò pé bàbá kẹ́ ẹ pẹ́ o, àwọn ti kó màálùú dé. Bóyá kí bàbá wá fún wọn nílẹ̀ tí wọ́n fi máa pákó, tí wọ́n fi máa da màálùú sí. Èmi ọmọ gbó mélòó tó kù ní nílùú Ọ̀yọ́ tí wọ́n ó fún wọn. Ṣùgbọ́n àwọn kan wà nílùú yìí, àwọn tí wọ́n mọ bó ṣe ń lọ gangan tí wọ́n ti ń pariwo pé olóyè Sunday Adéyẹmọ máa bọ̀ jọ̀ọ́. Wọ́n ní kò sógun mọ́, kò sí tẹ̀ mọ́, àwọn ọba Sunday jà. Kódà ẹnìkan tó bá wa sọ̀rọ̀ lẹ́yìn kámẹ́rà ó ní kò rí bẹ́ẹ̀, kábíyèsí ọba Sunday jà. Ọmọ ni Sunday Adéyẹmọ jẹ́ fún kábíyèsí gẹ́gẹ́ bí ọba. Tọ́ ọ̀rọ̀ yìí wá tojú sí àwa báyìí, àmọ́ bí tá à ń lọ rèé. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí lásìkò yìí bẹ́ẹ̀ ṣe ń share fídíò yìí, ẹ jẹ́ ó dé ọ̀dọ̀ àwọn ọba yòókù, ẹ jẹ́ ó dé ọ̀dọ̀ àwọn aráàlú yòókù kí wọ́n lè mọ̀ wípé àràbá yìí là á dá, ìgbésẹ̀ sì kùn. Ẹ wo àrà táwọn obìnrin ìlú dá, wọ́n fakọyọ, wọ́n fipá gbàbọn lọ́wọ́ ajínigbé.
làwọn Fúlàní ìlú gbòròdó bá ṣírò ó dìlú Ọ̀yọ́. Ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share ẹ jẹ́ kó délé kó dóko. Àmọ́ bẹ́ẹ̀ ṣe ń share ètò yìí ẹ má gbàgbé Prophet Taiwo Ṣólóyè bàbá orí òkè àṣẹ àtagbára fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, gbogbo ẹ̀yin tó jẹ́ pé ṣòro kan kojú yín lọ́nà kan àbómi, ẹ láǹfààní àti pẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá kí ẹ fọ̀rọ̀ lọ lọ́rùn wọn ní kíá kọ́lọ́run ó sì dá yín lóhùn láì bẹ̀ṣù gbọ̀gbà. Àwọn rèé ẹgbọ́n nǹkan tí wọ́n fẹ́ sọ tí wọ́n ní fún gbogbo ìran Yorùbá pátápátá àti ọ̀nà àbáyọ sí ìṣòro wa. Àwọn rèé ẹ̀ ṣó níbẹ̀. Mo pa ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ, iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ gbọ́ mi. Ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣírò, ṣùgbọ́n lọ́jọ́ kan á dá Hánà lóhùn. Ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ? Ṣé ní ìlú tẹ́ ẹ wà ní òkè òkun? Ṣé ní Nàìjíríà ni? Ṣé lórí iṣẹ́ ni? Lórí ọmọ ni? Ohun gbogbo lórí ìgbéyàwó ni? Ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Àfi tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀, òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló wá rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wá ojú Olúwa, kájọ mọ àṣírí ogun eléyìí tó ń jà yín. Òun náà ni +234 7024475427 lẹ́ẹ̀kan sí +234 7025475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ̀yin náà máa rí ìyanu tí